kò sí nǹkan tí mo fẹ́ ṣe, mo fẹ́ lọ return mọ́tò wọn, mo fẹ́ lọ dá padà ń sìn fún wọn kí wọ́n dẹ̀ káwọn náà dẹ̀ kán kó owó mi tí mo kó fún wọn níbẹ̀rẹ̀ kán kó padà fún mi. Mo fẹ́ lọ return mọ́tò yìí fún wọn ń sìn kí wọ́n dẹ̀ dá owó mi tí mo kó fún wọn ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí wọ́n kó padà fún mi kó ní kálukú máa lọ láyọ̀ àtàlàáfíà kó má sì pé bóyá ènìyàn ká ní issue pẹ̀lú ènìyàn kan mọ́ because ó ti gèjì ẹ̀mí mi ò gbọ́rùn sí nǹkan tó le tó báyìí nínú ìgbésí ayé mi gbé ọrùn sí nǹkan tó le tó báyìí nínú ìgbésí ayé ó ti gèjì ẹ̀mí mi ti fẹ́ bọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ pé bóyá àgbà mọ́tò ilé ayé ò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn ilé táwọn èèyàn máa ń fi ilé ayé nira wa lára. ẹ̀rọ bá dílà lọ́wọ́ mi ẹjọ́ bá dílà àwọn ọmọ forí adégúnlẹ̀ kọ́ mọ́ forí ẹwà gúnlẹ̀ gbàgede ẹjọ́. ẹ̀yin èèyàn ẹ rí i pé ọ̀rọ̀ funny thinker yìí ó gbẹnu tán o ẹ rí i pé lánàá ni funny thinker ló bẹ̀rẹ̀ sí í sunkún pé ẹjọ́ ẹ bá mi bẹ̀ dílà pé kán má gba mọ́tò lọ́wọ́ òun o ṣùgbọ́n láàárọ̀ yìí ó ti wá pinnu báyìí wípé òun fẹ́ dá mọ́tò yìí padà nítorí pé ẹ̀mí òun ó ti fẹ́ bọ́ ṣùgbọ́n ohun tó yani lẹ́nu bẹ̀ ni wípé ó ní tóun bá dá mọ́tò náà padà tán pé owó tóun ti kọ́kọ́ sọ fún dílà pé ó di dandan kí wọ́n dá owó òun padà eléyìí ló wá fa wuyewuye tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ̀rọ̀ wípé níbo náà ti ń ṣe orí ẹ̀ pé owó tó ti kọ́kọ́ sọ sọ́dọ̀ dílà ó dà pé ìyẹn ti ṣe kí ni wọ́n ní tó bá ń gbọ́ ó ti lọ. ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa ká jọ wò ó fún àǹfààní àwa tí a ò tí ì rí eléyìí tó ṣe lánàá ó ti wà nínú eléyìí náà ẹ kàn farabalẹ̀ kẹ́ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin ni ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ni subscription ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe yẹn lágbára Elédùmarè ẹ ò mà ní fi gbé ọmọ sí i bẹ́ẹ̀ lẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ó yá ẹ jẹ́ ká wo fídíò náà. ẹ kú dédé àsìkò yẹn lára wa at this point iná ti jó lórí kókó mi ò dẹ̀rù pé bóyá mo ní any other option ju pé kí n return ọkọ̀ yìí lọ because tẹ bá mọ nǹkan tí wọ́n wá fi ojú mi rí ní àná mi ò ní any other option nǹkan tí wọ́n ní ojú mi máa rí ojú mi ti ń rí wọ́n dẹ̀ sọ pé kò tún tí ì tán so kó tó wá di pé bóyá mi olúwa yóò fẹ́ lọ sí bóyá kí n kú lọ return ọkọ̀ yìí decision mi báyìí nìyẹn mi ò ní any other option at this moment ju pé láti lọ return mọ́tò yìí lọ I don't have any other option at this moment ju pé láti lọ return ọkọ̀ yìí lọ nǹkan tí ó wà lọ́kàn mi ń sìn nìyẹn but etí tó bá gbà lọ ó di dandan kó gbá bọ̀ òun ni mo ṣe ní pé kí n wá fi eléyìí tó yín létí ná just for the records and the purpose ṣe mọ̀ pé ara àwọn evidence tí mo ní náà ní pé èmi náà try ní inú ayé and I tried everything possible within my capacity láti dájú pé I hold this car tight láti dájú pé mo hold yẹ tight mo gbìyànjú gbogbo nǹkan tí mo lè ṣe but ìgbà tí ò wọ́ọ̀kì kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo fẹ́ lọ return mọ́tò wọn mo fẹ́ lọ dá padà ń sìn fún wọn kí wọ́n dẹ̀ káwọn náà dẹ̀ kán kó owó mi tí mo kó fún wọn níbẹ̀rẹ̀ kán kó padà fún mi mo fẹ́ lọ return mọ́tò yìí fún wọn ń sìn kí wọ́n dẹ̀ dá owó mi tí mo kó fún wọn ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí wọ́n kó padà fún mi kó ní kálukú máa lọ láyọ̀ àtàlàáfíà kó má sì pé bóyá ènìyàn ká ní issue pẹ̀lú ènìyàn kan mọ́ because ó ti gèjì ẹ̀mí mi ò gbọ́rùn sí nǹkan tó le tó báyìí nínú ìgbésí ayé mi gbé ọrùn sí nǹkan tó le tó báyìí nínú ìgbésí ayé ó ti gèjì ẹ̀mí mi ti fẹ́ bọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ pé bóyá àgbà mọ́tò ilé ayé ò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn ilé táwọn èèyàn máa ń fi ilé ayé nira wa lára ilé táwọn máa ń fi ilé ayé nira wa lára nílé ayé àfọwọ́bà fi ilé ẹsẹ̀ mẹ́fà tó yẹ pé ilé ayé ta wá nájà tá a lọ làwa ń ṣera wa báyìí là ń ṣe ọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ wa tó yẹ pé Ọlọ́run là ń ṣera bí ìgbà tó yẹ pé kì í ṣe pé Ọlọ́run ló jọ dá gbogbo wa nílé ayé ta wá nájà tá a lọ là ń ṣera bí ìgbà tó yẹ pé kì í ṣe Ọlọ́run ló jọ dá gbogbo wa lórí ohun ayé asán àfọwọ́bà fi ilẹ̀ ẹsẹ̀ mẹ́fà ìmúlẹ̀ mọ́fo tó yẹ pé ilé ayé la bá ilé ayé náà la máa fi sílẹ̀ sí tó yẹ pé ilé ayé la bá ilé ayé la máa fi sílẹ̀ sí òun ní ọmọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí òun lọ́mọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí tó yẹ pé ilé ayé la bá ilé ayé la fi sílẹ̀ sí lọ́mọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí òun ni ọmọ ẹ̀dá ń ṣe àwọn báyìí lé lórí lọ́mọ ẹ̀dá ń fi ohun aburú inú ayé wára wọn káàkiri nítorí ọkọ̀ tá a bá láyé nítorí ọkọ̀ ohun ayé asán àfọwọ́bà fi ilẹ̀ ẹsẹ̀ mẹ́fà ilé ayé asán ìmúlẹ̀ mọ́fo lọ́mọ ẹ̀dá ń ṣe àwọn báyìí lé lórí. ṣé inú yín ti dùn báyìí ẹ̀yin tí ẹ ti ń predict pé máa wulẹ̀ dá padà at last náà ni ṣé inú yín ti dùn báyìí nísìnyí tí mo ti decide láti lọ dá padà ṣé inú yín ti dùn báyìí. mo mọ̀ pé lábẹ́ àkóso bí ti wù orí Ọlọ́run ní fi ẹni sílẹ̀ àwọn ọmọ wulẹ̀ ti mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ especially nínú Ìbàdàn yìí ẹ nífẹ̀ẹ́ mi so máa ní láti kúrò Ìbàdàn gan máa ní láti kúrò Ìbàdàn níbi tí a bọ́rọ̀ dé yìí máa ní láti kúrò ní Ìbàdàn mi ò fẹ́ bá yín ní nǹkan kan ṣe pọ̀ mọ́ I just want to leave at this point ó ti hàn pé ẹ nífẹ̀ẹ́ mi
so máa lọ dá ọkọ̀ yìí padà ń sìn just like I've said earlier máa dá ọkọ̀ yìí padà káwọn náà dẹ̀ dá owó mi kí wọ́n dá padà fún mi oníkálukú wà lálàáfíà oníkálukú máa bá tiẹ̀ lọ máa dá ọkọ̀ yìí padà ní èní yìí kán dá owó mi tí mo ti sọ fún wọn kán dá padà fún mi oníkálukú dẹ̀ wà lálàáfíà oníkálukú máa bá tiẹ̀ lọ because mi mọ̀ kan tí à ń fà láàrin ara wa tó le tó bẹ́ẹ̀ tó fi wá di pé à ń fi àbúrò ayé lera wa káàkiri lórí ọ̀rọ̀ pé à sanwó ọkọ̀ mo ṣe pé bí a mo ní pé mi sanwó nǹkan tí mo kàn sọ ń bẹ̀ tí mo mẹ́nu bà ní pé bẹ́ẹ̀ ṣe máa fi rọ̀ mí lọ́rùn torí pé àdéhùn tá a jọ ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀mí mi ò gbé yẹn mọ́ nǹkan tí mo gbọ́rùn sí ó ti gèjì ẹ̀mí mi ti fẹ́ bọ́ ṣé nígbà tí mo lọ gbọ́rùn sí nǹkan tó lè gbẹ̀mí mi ṣé kí wọ́n gbọ́rùn síbẹ̀ tí tó máa fi gbẹ̀mí mi tẹ́mi máa fi pe síbẹ̀ ni ṣé gbogbo wa ní ìṣòwò ogun mẹ́jà bá sọ lódò àwọn èyí tó tó bẹ́ẹ̀ náà bímọ ṣe bẹ́ẹ̀ náà bímọ ṣé tó bá yẹ pọ́ ọmọ tí yín lèmi tó gbọ́rùn yín sírù nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé máa advice ẹ̀ pé kó sì continue láti máa gbọ́rùn ẹ̀ síbẹ̀ lọ sí tọ́run ẹ̀ máa fi bọ́ síbẹ̀ ni ṣé ẹ̀ ní advice ẹ̀ pé at least kó wá bí ó ṣe máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó jẹ lówó kí wọ́n wá bí wọ́n ṣe máa bá ṣe ẹ̀dínkù sí owó tí ó máa san kó lè rọrùn láti máa san ṣẹ́yìn gan ò ní gbà mọ̀ràn pé kó ṣe bẹ́ẹ̀ ni ṣẹ́yìn ní gbà mọ̀ràn kó ṣe bẹ́ẹ̀ ni kí ló ta wá ń ṣera wa báyìí lórí ilé ayé asán àfọwọ́bà fílẹ̀ ẹsẹ̀ mẹ́fà kí ló ta ń ṣera wa báyìí kí ló dé tá à ń ṣera wa báyìí lórí ilé ayé tí ò tó nǹkan tó yẹ pé gbogbo nǹkan tá a bá ń lé ayé lè ní ìta fi ń ṣe kankan tá à ń bragado lé lórí ilé ayé náà lábá tá a bá dẹ̀ bẹ̀ kúrò nínú ayé ilé ayé náà lábá fi sílẹ̀ nínú nǹkan kan lọ lé tá à ń ṣera wa báyìí. Anyway, at this point I have come to a logical conclusion pé mo máa dá mọ́tò ìpadà lẹ́yìn like I've said earlier bàdé gba owó mi tí mo ti fi sí wọn lọ́wọ́ tẹ́lẹ̀ and as a matter of fact I am leaving Ibadan for good. I'm leaving Oyo State for good. You people don't like me and I am leaving Ibadan for good. I'm leaving Oyo State for good. It has ó ti hàn gbangba pé ẹ̀yin èèyàn yìí ẹ like me, so there is no point in me wasting my time over you people or kí máa ma fi ẹ̀mí mi kí máa fi takaitin lórí ọ̀rọ̀ yín. I am leaving Ibadan for good. I'm leaving Oyo State for good. Ẹ like me and as a matter of fact go down pé rírí tẹ̀ rí mi gan ó wà lára àwọn nǹkan tí ó ń affect mi ní àwọn ọ̀nà míì in other part of my life. Ó wà lára àwọn nǹkan tó ń affect mi, so I am leaving Ibadan for good and for better. Oníkálukú wà lálàáfíà, Ọlọ́run ó ṣọ́pàdé gbogbo wa, Ọlọ́run dẹ̀ ṣe ọ̀nà gbogbo wa níre. I am leaving Ibadan for good as soon as bá ti drop ọkọ̀ ilé ní tẹ́lẹ̀ ti kó owó mi fún mi tó ń kálukú bá tiẹ̀ lọ èmi gan fúnra mi mò ń kúrò Ìbàdàn because mi ò rí point nínú àti máa gbé láàrin ọ̀tá, láàrin ewu, láàrin odi, láàrin àwọn abínú ẹni. I don't see any point in it. I don't see any point in it. So I am leaving and this is not a threat. It is just for the records. I'm saying this for the records. So I'm leaving. I'm returning this car today. So let it be on note that I tried everything possible láti dájú pé mo maintain ọkọ̀ yìí. But bàtàgbára mi ò gbé mọ́ láti san iye tí àjọ ṣàdéhùn pé máa san padà. Mo ní láti lọ dá padà fún àwọn tó ní because wọ́n ti ń fi aburú ayé wọ́n ti fi ń lé mi kiri. Wọ́n ti ń fi aburú ayé lé mi kiri lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀dé. Tí máa yìí fi dá ọkọ̀ yìí padà tí nǹkan kan mi bá tún padà ṣe mí lẹ́yìn odi tí mò ń lọ tí nǹkan mi bá tún padà ṣe mí. Man tó ta ọkọ̀ yìí fún mi ní kẹ́ hold responsible because ó ní iye ọ̀rọ̀ tó ti sọ ní àwọn ọ̀rọ̀ tí etí ò gbọ́dọ̀ máa gbọ́ wípé nǹkan báyìí máa ṣe mí even tí n bá dá ọkọ̀ padà tán gan pé mo ti múnú bí òun pé ẹnì kankan ò tí ẹ̀ bá múnú bí òun rí bí mo ṣe múnú bí òun nínú ìgbésí ayé. So ó ti sọ àwọn ọ̀rọ̀ kan tí etí ò gbọ́dọ̀ máa gbọ́ lábẹ́ òfin ó ti sọ sílẹ̀. So if anything should happen to me even after I have returned this car tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn odi anywhere tí mò ń lọ máa yí tó ta ọkọ̀ yìí fún mi ní kẹ́ hold responsible. I am going to put his picture here so that everything will be on record. For the record, just for the record too, kí gbogbo àwọn tó bá jẹ́ relevant authorities àwọn tó yẹ kí wọ́n mọ̀ lábẹ́ òfin kí wọ́n mọ̀. I am going to be returning this car today. I will return this car to everybody so that even me myself I will be at peace. Láti dọ́tí mo ti gba mọ́tò yìí mi ò tí wà lálàáfíà ara mi, ọkàn mi ò balẹ̀, mọ́tò yìí ò fún mi ní problem. But àwọn tí mo fẹ́ fún lówó, àwọn tí mo fẹ́ sanwó fún àwọn oní owó dídá, owó kìnnìkan every month kankan, àwọn náà fún mi ní problem tó fẹ́ gbẹ̀mí mi látijọ́ yìí. Nígbà tó dẹ̀ mo ti ẹ̀ fi bóyá nǹkan tó máa ṣe manage ni, ṣé ni mo rò bóyá nǹkan tó máa wà manageable ni. Gbogbo tó ti wá di pé wọ́n ti ń fi kú léra wọn káàkiri nísìnyí láì ṣe mi, wọ́n ti ń fa burú ayé léra wọn káàkiri, wọ́n ti fẹ́ gbẹ̀mí ara wọn láì kì í ṣe mi. Kí la ń bá káàkiri? Tẹ́mi bá wà ìrètí ń bẹ, olóyè kí n decide láti dá ọkọ̀ yìí padà báyìí. I have decided to return this car so that everywhere will be at peace. And as a matter of fact, after returning this car, I am leaving you people. I'm going láti lọ wá the betterment of my life tí mo dẹ̀ mọ̀ wípé anywhere tí n bá gbà lọ nínú ìgbésí ayé mi, Ọlọ́run á jẹ́ kó sàn mí sówó, sàn mí sọ́là, sàn mí síre. I am returning your car, returning everything that comes with it. Àwọn ìwé arúmọjẹ tẹ́ kó fún mi lọ́jọ́ yẹn òun nìyí, gbogbo ẹ̀ pátápátá mò ń dá padà. I am returning everything, gbogbo àwọn ìwé arúmọjẹ tẹ́ kó fún mi lọ́jọ́ tí a wá nìyí. Dóònà ẹ sọ wípé original máa wà lọ́wọ́ yín títí di ìgbà tí máa fi sanwó tán ni. So
mò ń dá ọkọ̀ yín padà fún yín pẹ̀lú gbogbo àwọn ìwé tẹ́ fún mi kọ́kọ́rọ́ yín nìyí gbogbo ẹ̀ máa dá padà máa return ẹ̀ lẹ́nìí and I am leaving Ibadan I am leaving Oyo State today ọlọ́mọ káàtórí o I am leaving Ibadan today and for good so pé jẹ́ nìyẹn and kí gbogbo ẹni tí o bá tí mo lọ mọ̀ mi ò fẹ́ rí anything like ló ń ka go and pay your gbèsè go and pay your igbá go and pay your àwo mi ò fẹ́ rí anything like that ní abẹ́ comment section video mi mọ́ I am going to return this car today kí n dẹ̀ gba balance owó tí mo san sílẹ̀ kémi náà gba nǹkan mi kí n máa bá tèmi lọ I am going to return this car today kí n dẹ̀ gba balance owó tí mo san sílẹ̀ kí n máa bá tèmi lọ oníkálukú wà lálàáfíà kọ́lọ́n dẹ̀ ṣọ́pàdé gbogbo wa so bóyá jẹ́ nìyẹn mo kàn ní pé kí n fi tó yín létí because etí tó bá gbá lọ ó yẹ dandan kó gbá bọ̀ mo tẹ̀yẹ bẹ́yìn náà kì í ṣe èèyàn rẹ olóbùkún ló pọ̀ nínú gbogbo yín but all things being equal Ọlọ́run ju gbogbo yín lọ all things being equal Ọlọ́run jù yín lọ àkọ́mọ olórí yóò sì jèsè kòtò mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìmọ́lẹ̀ yóò ṣiṣẹ́ mọ̀nàmọ́ná kò sí bóyá fẹ́ jẹ́ kò sí bóyá fẹ́ há gádígádí tó nínú ayé ọmọ ológo ò ní jẹgi ọmọ ológo ò ní jẹgba kò sí bóyá fẹ́ há gádígádí tó Ọlọ́run ju gbogbo yín lọ Ọlọ́run ju gbogbo yín lọ ẹ̀yin kàìdá yìí. ẹjọ́ àwọn ọmọ forí adégúnlẹ̀ kọ́ mọ́ forí ẹwà gúnlẹ̀ gbàgede ẹjọ́ ẹ máa bẹ̀ bàbá dílà ẹ máa bẹ̀ wọ́n ẹjọ́ tó yọ lọ ẹjọ́ máa bẹ̀ bàbá dílà torí ọlọ ẹjọ́ ẹ ṣe lè fún mi pé kàtàkì gbọ́dọ̀ mo bá jábúrò yín tó ń gbìyànjú àti ga tó ń gbèrò àti gòkè ẹ nífẹ̀ẹ́ kì í jábọ̀ ẹjọ́ ẹ̀yà alára ẹjọ́ máa bẹ̀ bàbá dílà ẹjọ́ torí ọlọ ẹ sì ti pọ̀ jù. ó dàbí pé o fẹ́ ṣe orí burúkú fáwọn tó ní ẹ o fẹ́ ṣe orí burúkú olóòbá máa san 1 million láti last month ó san ó wá bá mi sọ̀rọ̀ lórí burúkú láàárẹ̀ pé ó mọ̀ san 200,000 naira so yí 200,000 naira yẹn wàá fi fẹjọ́ láti ní àwọn ẹbí ẹ̀gán wá bẹ káàánú. ẹ̀yin èèyàn àfàìmọ̀ kí funny thinker má lọ ṣẹ̀wọ̀n lórí mọ́tò àwìn tó gbà o ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni funny thinker ló gbé mọ́tò jáde tó ní pé ẹ bá mi dúpẹ́ ẹ bá mi yọ̀ congratulations to me pé èmi náà ti doní mọ́tò ṣùgbọ́n lẹ́yìn bíi ọ̀sẹ̀ bíi mélòó kan náà ló tún padà jáde pé ṣé ẹ rí mọ́tò tí mo rà yìí àwìn ni mo gbà o nígbà tí funny thinker tó gba mọ́tò yìí ó sọ fún onímọ́tò wípé òun á máa san 1 million lóṣooṣù ṣùgbọ́n nísìnyí ibi tí funny thinker tó fojú sí ọ̀nà ò bá bẹ̀ láti bí oṣù méjì sìn tó yẹ kí funny thinker kó ti san 1 million lẹ́ẹ̀mejì kó san lóṣù àkọ́kọ́ kó san lóṣù ẹlẹ́ẹ̀kejì funny thinker ò máa rówó san ni funny thinker bá pe onímọ́tò pé ẹ wá sà 1 million tí mo promise pé màá máa san lóṣooṣù owó yóò máa sílẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa san 200,000 eléyìí ló fa ìbínú tó ní mọ́tò ẹni tó ní mọ́tò tó fi fèpè àgbàǹdà èpè gìrìwò lárákùnrin ìfilẹ̀ ò wípé funny thinker pé òun rò borí ẹ̀ ti burú àti wípé àwọn ẹbí ẹ̀ wọ́n á bá káàánú wípé 200,000 tó fẹ́ san yẹn pé kóòtù ló máa lọ san sí o ẹ wò ó ọ̀rọ̀ yìí pakasọ ó bù sósì ni ó bù yọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ̀rọ̀ ni wọ́n sọ wípé funny thinker ṣé tipátipá lèèyàn fi ń lo mọ́tò ni pé mọ́tò tó kéré sí eléyìí tó gbà ó wà ńlẹ̀ tó jẹ́ pé bóyá eléyìí tápá ẹ̀ ká nítorí pé kí ni kó o tó gbé mọ́tò jáde níbi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí mọ́tò wà àwọn mọ́tò tó kéré wọ́n wà ṣùgbọ́n ìwọ fún ọ̀fẹ́ ṣe bùgá ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ti ń wò pé bóyá torí pé pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì tí funny thinker tó tẹ̀lé tẹ́lẹ̀ ó ti rò pé wọ́n máa mú pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì gẹ́gẹ́ bí governorship aspirant ní APC Ogun State àmì ọ̀tí Ọ̀yọ́ State ṣùgbọ́n wọn máa mú pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì gẹ́gẹ́ bí governorship aspirant ní Ọ̀yọ́ State o bóyá bíi tí funny thinker ibi tó fojú sí pé òun ti máa rówó nìyẹn gẹ́gẹ́ báwọn èèyàn ti ń sọ ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹ́ wá gbọ́ òbítíbitì ọ̀rọ̀ látẹnu ẹni tó ní mọ́tò sí funny thinker ẹ má ṣáà gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ẹ ṣé ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni òótọ́ kò yẹ kí ó yẹ pé ọ̀dọ̀ yín ni màá wá láti wá sọ lọ́rọ̀ báyìí directly because kò really kàn yín tààrà ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ́ẹ̀ sí ni wípé nǹkan rí bákan
and then last month ló yẹ kí n san ìyẹn oṣù tó lọ ló yẹ kí n san 1 million naira alákọ̀ọ́kọ́ first payment lórí ọkọ̀ yẹn. ṣùgbọ́n kan tó wà ń bẹ́ẹ̀ sí ni wípé mo really ṣòwò lọ́wọ́ mi àwọn bí tí mo fọkàn sí pé mo lè ti rí owó gádà tí mo lè fi san owó yẹn owó yọ like ó yọ. So nǹkan tó ṣe wà ń bẹ́ẹ̀ sí ni pé ọ̀gbẹ́ni tó bá mi ṣe onídùúró yẹn wàhálà wọn ti pọ̀ jù wọ́n kàn dúró lé mi lọ́rùn bí ẹni tó fẹ́ gbẹ̀mí mi ni. So mo fẹ́ ká yọ wọ́n kúrò ní settings ẹ̀yin ọkọ mo fẹ́ máa bá deal nsìn directly èmi àti mo fẹ́ ká jọ máa sọ̀rọ̀ nsìn. So nǹkan tí mo dẹ̀ fẹ́ bá yín sọ ọgbọ́n tí mo torí ẹ̀ mẹ́sẹ̀gì ni pé ṣe 1 million naira tájọ ṣe àdéhùn ẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn agbára mi ò ní fẹ́ ka ẹjọ́ agbára mi ò ní fẹ́ ka ó máa ṣe bí ẹni fẹ́ wúwo jù fún mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ń bẹ̀ yín ni màá fẹ́ kẹ́ bá mi dín owó yẹn kẹ́ bá mi dín kù kẹ́ bá mi já wá sí bí 200,000 lóṣù ṣe gẹ́tẹ̀ sá tó bá jẹ́ bí 200,000 naira lóṣù nsìn máa tiẹ̀ ṣe lè mọ́ mo fẹ́ hustle couple up tí máa fi jẹ́ pé máa meet up pẹ̀lú táìmù tí àjọsọ yẹn bọ̀ nítorí 1 million naira yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù sá ẹjọ́ torí Ọlọ́run. àní lẹ́ẹ̀kan sí ọ̀gbẹ́ni onídùúró yẹn mo fẹ́ ká yọ kúrò láàrin ọ̀rọ̀ yẹn ká mi ò tiẹ̀ fẹ́ bá ní nǹkan kan ṣe pọ̀ nǹkan sọ wàhálà yìí ti pọ̀ jù ó kàn dúró lé mi lọ́rùn ni àgbà tó yẹ kó nǹkan ló lọkọ̀ nígbà tó yẹ kó nǹkan ló ní mọ́tò ló ń dúró lé mi lọ́rùn ó ti fẹ́ yọlé ayé lẹ́mìí mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ àyìn láti yọ ọ̀gbẹ́ni onídùúró yẹn àyìn láti yọ kúrò nínú ọ̀rọ̀ yìí kó má tiẹ̀ bá mi dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá ó ti cast mi lórí social media ó gbìyànjú ló ti mọ nǹkan tí mo sì ti lè fi jóná oníkálukú náà ló dẹ̀ mọ nǹkan tó ń bò sábẹ́ aṣọ oníkálukú ló mọ nǹkan tó ń bò sábẹ́ aṣọ náà ẹni tí ò lè jẹ gbèsè sí wò ó jẹ́ sẹ́dẹ̀. So ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ nǹkan tí mo ní kí n bá yín sọ nìyẹn 1 million naira yẹn ti pọ̀ jù fún mi every month kò sí bí mo fẹ́ máa rí ẹjọ́ sà ẹjọ́ ẹ bá mi dín owó yẹn kù ẹ bá ń dín kù ẹ bá ń já sí bí 200,000 lóṣù àwọn mímọ́ àti máa hustle ẹ̀ Ọlọ́run adé máa fún mi ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń já sí bí 200,000 lóṣù 1 million naira yẹn ti pọ̀ jù kò sí bí mo fẹ́ máa rí ẹjọ́ sà ẹjọ́ ẹgbẹ́ mi tẹ́sí yín látọjọ́ yìí eré ìkẹ́ bóyá mo jẹ́ ẹni tó máa ń disturb èèyàn àbí nǹkan kan ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí ó ti ṣe pàtàkì ó sì dandan fún mi láti jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ ibi tí nǹkan tó wà nílẹ̀ gangan báyìí ó ṣe pàtàkì ó dandan fún mi láti jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó wà nílẹ̀ nsìn tó dẹ̀ wà nílẹ̀ nsìn ni wípé agbára mi ò gbé 1 million naira lóṣooṣù agbára mi ò gbé àwọn ibi tí mo fọkàn sí pé màá ti máa rí owó mi ìrówó ń bẹ̀ àwọn bí tí mo fọkàn sí pé màá ti máa rówó mi rí owó ń bẹ̀ so ó ti wáyé káwọn ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tó yẹ pé mo in fact kò tiẹ̀ yé mi but ju gbogbo ẹ lọ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ owó tó dẹ̀ ti wà nílẹ̀ dandan ní ká san ṣùgbọ́n bá a bá ṣe wá máa fi rọra lọ́rùn tó fi tó wúyẹn fi máa jẹ́ sísan òun ni kókó ń sìn ẹ ti gẹ̀ẹ́tẹ̀ sà because ọ̀gbẹ́ni onídùúró yẹn gbogbo nǹkan tó ti ẹ̀ ń bá mi fà lórí social media yẹn tó bá jẹ́ pé nǹkan ni mo jẹ lówó ni pẹ̀lú gbogbo tó ti ṣe fún mi lórí social media yẹn mi ní sanwó yẹn mọ́ tó bá jẹ́ pé òun ni mo jẹ lówó ni pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún mi lórí social media yẹn mi ní sanwó yẹn mọ́ mi ò ní san mọ́ because tó ti cast mi social media gbogbo nǹkan tí mo sì ti lè fi jó gbogbo ẹ̀ ló sọ fara ayé débi pé gbogbo àwọn blog wọn post ẹ̀ wọ́n ń repost ẹ̀ wọ́n ń tag mi àwọn olórí tó yẹ pé lórí social media tẹ́lẹ̀ ẹ̀sìn èèyàn ni wọ́n ń dúró dè fáwọn máa rí tọ́lọ́mù dẹ̀ ń jẹ́ kán rí ó ti wá cast mi gbogbo ayé ló ti mọ̀ nǹkan tí mo sì ti lè fi jóná mo ń gun mọ́tò lọ níjẹ táǹsì lẹ́nìkan ṣọlátọ̀ kan pé ló ń ka ṣé wáyé kó rí bẹ́ẹ̀ ni kí la gbé nínú ilé ayé tá à ń gbìn kí ló le tó bẹ́ẹ̀ ẹ bá mi wò mi ò tiẹ̀ fẹ́ ní ọkàn ṣe pẹ̀lú ẹni ẹ mọ́ mi fẹ́ ní ọkàn ṣe pẹ̀lú wọn mọ́ nǹkan tó ṣe wọ́n ti fọ́ọ̀mù bẹ́ẹ̀ yẹn tó bá fọwọ́ wọn gangan mo ti gba mọ́tò yẹn ká nípa àwọn mo jẹ lówó ni mi ní sanwó yẹn mọ́ pẹ̀lú nǹkan tó ṣe fún mi yẹn mi ní sanwó yẹn mọ́ but ẹjọ́ ẹ máa gé mi test yín láti jọ́ ẹ láti gbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ mi ò test yín so mo fẹ́ máa bá yín deal directly nsìn ni mo fẹ́ ká yọ ọ̀gbẹ́ni guarantor mi yẹn mo fẹ́ ká yọ kúrò ní settings yẹn mo fẹ́ máa bá deal directly nsìn ẹjọ́ and then lórí ọ̀rọ̀ ní 1 million naira mo fẹ́ kẹ́ mọ́kàn kúrò ń bẹ̀ ẹjọ́ bá mi dín owó yẹn kù síbi 200,000 ẹjọ́ torí Ọlọ́run sà ẹjọ́ 200,000 lágbára mi á lè gbé láti máa sọ́nsìn 200,000 ní agbára mi á lè gbé láti máa sọ́nsìn ẹjọ́ so nǹkan tí mo ní pé kí n sọ fún yín náà nìyẹn ẹ̀rẹ̀ má bínú bó ṣàárọ̀ kùtùkùtù because time tí mo lè ṣe náà nìyí mo ti ń rò látànà but ọkàn mi ò gbé láti message yín but mo ṣe sọmọ encourage yín sìn láti text yín ni so ẹjọ́ torí Ọlọ́run ẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn and once again mi fẹ́ kẹ́ sọ fún ọ̀gbẹ́ni onídùúró yẹn mi fẹ́ kẹ́ sọ fún wọn ẹ má sọ fún rárá ẹjọ́ tó lọ ẹ má sọ fún wọn pé mo test yín ẹ dẹ̀ má sọ fún wọn pé nǹkan tí mo sọ eléyìí mi kàn fẹ́ kó mọ̀ wọn kàn pa nǹkan tó ń lọ láàrin wa mọ́ ni pé kí mi àti ìjọ máa ṣe láwo kájọ wà ń sìn gẹ́ bí kájọ wà ń sìn gẹ́ bí kájọ máa ṣe láwo ó yẹ pé ìgbà tó yẹn bá fi parí gan ó máa ṣọ́ọ̀kì ẹ̀ pé
ọ̀rẹ́ mo sọ tẹ́lẹ̀ 200,000 ni màá lè máa san lóṣooṣù sìn mi lè máa san 1 million naira yẹn mọ́ tí bó jẹ́ nìyẹn sà ẹ ṣe gan ni. Èlé o mo rí mẹ́sẹ̀jì tó sẹ́ǹdì sí mi láàárọ̀ kùtùkùtù nísinsìnyí gẹ́gẹ́ bí èmi ò bọ́ lọ́rọ̀ náà torí pé ẹni tá a jọ lọ́rọ̀ ẹni tó ṣòdùrò fún ẹni ó dàbí pé o fẹ́ ṣe orí burúkú fáwọn tó ní ẹ o fẹ́ ṣe orí burúkú olóòbá máa san 1 million láti last month o san ó wá bá mi sọ̀rọ̀ lórí burúkú láàárọ̀ pé ó mọ̀ san 200,000 naira so 200,000 naira yẹn wàá fi ṣẹjọ́ láti ní àwọn ẹbí ẹ̀gán wà bẹ́ẹ̀ káànú dancing card kí wọ́n pè ẹ́ tí ò bá tó celebrity ṣe kí ẹni kò ṣe àwọn tó jẹ́ celebrity bí ẹgbẹ́ ẹ̀ àìwọ́ wá sọ̀rọ̀ láìpẹ́ fi wá máa sanwó wa èmi ò mọ̀ pé lórí burúkú tó fẹ́ yá rè àwọn èèyàn rẹ wọ́n dẹ̀ rí ẹ báyìí wọ́n rí ẹ yẹ kí n sọ kíní kan fún ẹ sórí ẹ tó wá bọ sóńdò olèmi àti ẹjọ́ lẹ́jọ́ tó ní kí n yọ kúrò èmi ò lè yọ kúrò torí ẹjọ́ sáìn ni àǹdẹ́ mo ti sọ fún lónìí mọ́tò yẹn gbọ́dọ̀ kàn mí lára àwa irú ẹ̀rì àárọ̀ la tó o bá ti wá gbé mọ́tò kàn mí lára láàárọ̀ la èyí tójú ẹ bá ti rí kó o fara mọ́ torí èmi ti wulẹ̀ ti lọ rìpọ́ọ̀tì tẹ́lẹ̀ so tó o bá fẹ́ ṣe orí burúkú nọ́mbà mi try ẹ̀ 1 million oṣù tó lọ àtòsù tó parí yìí ó jẹ́ 2 million naira o gbọ́dọ̀ san before 2 o'clock lẹ́yìn 2 o'clock ní tójú ẹ bá rí kó o fara mọ́ wo olórí burúkú yìí olórí burúkú ọmọ ẹ̀mí ọ̀pọ̀ bá ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí nígbà tó dẹ̀ tó wá sọ́fíìsì wa tó sojú àánú tó mọ́ndù lẹ́yìn tó yẹ ó ní mọ́mọ́ ló kọ́ mi sí gbogbo ilé tí ẹ bá sàn ṣé màmá ní mo sí owó mọ́tò káàkiri ó wá jówó ẹ̀kọ́ àtàkàrà mọ́tò tó níye tó níye tó bá dé gan tó yẹ pé àkàtà fún àfiṣẹ́ lànà ni ó ní sórí burúkú ó tiẹ̀ sórí burúkú ni èwo ni mo tó sábẹ́ àpapọ̀ ní sórí burúkú ó gbọ́dọ̀ sanwó yẹn lónìí tó bá ti san lónìí dá mọ́tò padà ní àárọ̀ ọ̀la lẹ́yìn àárọ̀ ọ̀la wàhálà yìí lè sọ pé tí ó ṣe eré wo lórí burúkú ọmọ yìí. ẹ̀yin alára wa ohun ẹni tó ní mọ́tò ẹ̀gbọ́ tán bọ́n ṣe ń tírẹ́tì mi kiri ń sìn ilẹ̀ rí wọn bí wọ́n ṣe ń tírẹ́tì mi kiri ń sìn ilẹ̀ rí wọn kí ni mo ṣe tó le tó bẹ́ẹ̀ náà mọ́tò táwọn kún sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà kò ń ṣe pé bóyá mi ò tí ì san nínú ẹ̀ ó ní ẹ tí mo dẹ́pọ́sìtì nínú ẹ̀ nígbà tí mo máa gba mọ́tò yẹn kí ló wá dé lẹ́sùn pé mo kàn tẹ́sì yín pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi lórí bí a ṣe lè dín owó tá a jọ ṣàdéhùn pé máa san lóṣooṣù pé máa ṣe lè dín kù pé owó yẹn kò lè rọ̀ mí lọ́rùn láti máa san níye tí a sọ pé a máa san tẹ́lẹ̀ mọ́ òun lè wá ṣáájú èpè tó bá yí fún mi lẹ́ tírẹ́tì mi tó bá yí kí ló dé òun lè rí iyọ̀ ẹ̀yà lára wa òun lè rí iyọ̀ kí gbogbo important authorities kí wọ́n lè bá mi take note ẹ̀ kí wọ́n bá mi take note bó ṣe ń tírẹ́tì mi kiri sílẹ̀ yẹn nílùú tó lọ́ba tó ń jòyè ṣó yẹ kó rí báyìí nílùú tó lọ́ba tó ń jòyè kó máa tírẹ́tì ọmọ èèyàn báyìí kí ló dé kí ni mo ṣe tó bẹ́ẹ̀ mi ìdáná pé èèyàn jẹ gbèsè is a civil case pé èèyàn jẹ gbèsè is a civil case kí ló wá dé kí ló wà ń bẹ̀ tó le tó bẹ́ẹ̀ yẹn kí ló wà ń bẹ̀ tá àyè tó fi wá di pé bóyá wọ́n máa white ni wọ́n máa ṣe gbá ni wọ́n máa ṣàwọn ni eléyìí tó ti ẹ̀ wá ń bẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ bá mi take note òun ni ti pé àwọn tó ní ẹ wọ́n á bẹ̀ káàánú àti pé nítorí ẹ bá rí kó o fara mọ́ èyí tó wà ń bẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ bá mi take note nìyẹn ẹ̀yàn lára wa èyí tó wà bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn pé àwọn tó ní ẹ wá bẹ̀ káàánú nǹkan tó wà bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn because kí ló ṣẹlẹ̀ kí ló dé mi tí ì ṣe kọjá ìrìnà mi tí ì dáhùn lábí òfin àpé èèyàn jẹ gbèsè civil case ni ókè ó dẹ̀ tí wá rí bó ṣe rí nìyẹn mo tún wá tẹ̀sí mo tún pọ́n yín lé pé ókè o ká lọ sọ́ọ̀tù bí nùbí torí pé mi fẹ́ kí ẹni tó jẹ́ onídùúró mi fẹ́ kó bá wà ní ọ̀rọ̀ ẹ mọ́ mi fẹ́ kó bá wà ní ọ̀rọ̀ ẹ mọ́ because ó ti dójú tì mí tó online ó ti dójú tì mí tó lórí Facebook òṣìbí tí wọ́n share fídíò yẹn dé táwọn èèyàn send ẹ̀ sí mi WhatsApp lójúmọ́ mo wà lóje níjẹta mo lọ ra nǹkan kí n wọnú mọ́tò paraba ilẹ̀ nìkan pariwo ló ń ká látọ̀ kan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣé bó ṣe rí nígbà tá a jọ ń jobi lọ́jọ́ ẹ̀dùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ kí lè tọ́mọ ẹ̀dá ayé ń ṣe báyìí fúnra wọn kí ló ṣẹlẹ̀ tọ́mọ ẹ̀dá ayé ń ṣe báyìí fúnra wọn kí lè tà ń ṣe ra bí àgbẹ̀ bí ìgbà fẹ́ pé kì í ṣọlọ́run ló jọ dá gbogbo wa kí lè tà ń ṣe ra bí ìgbà fẹ́ pé kì í ṣọlọ́run ló jọ dá gbogbo wa ẹ̀ wá ń sọ pé tí mi bá tó celebrity ṣe tí mi bá tó gbá ṣe tí mi bá táwo ṣe ṣé ibi kan náà lèyàn ti máa ń bẹ̀rẹ̀ èso tó ló ń dibú náà ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọra ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ alágbára ayé ẹ̀rọra ibi kan lèyàn náà ti bẹ̀rẹ̀ kẹ́ tó bá débi tẹ́ délé nìyí ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọra ẹ máa ní sùúrù alágbára ayé ilé ayé àǹfààní lọ sùn nínú ayé ò lọ bí ọ̀pá àbọ̀n ẹ̀yin náà lè nílò ìrànlọ́wọ́ mi lọ́la kẹ́ ẹ ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí tó fi wá di pé bóyá wá ń tírẹ́tì mi ẹ wá ń sọ pé ìgbà tójú mi bá rí kí n fara mọ́ ojú tèmi ò ní rí nǹkan o tàbí pé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn ojú mi ò ní rí nǹkan because kò ṣe pé bóyá mo tí ì ṣẹ̀ sófin mi dẹ̀ ti ṣe nǹkan tó burúkú jù the only thing tí mo rò pé bóyá a lè ṣe mẹ́ náà ni pé nígbà tí àdéhùn tá a jọ sọ tí ò ti lè wọ́ọ̀kì mọ́ tó yẹ pé $1 million ẹ ti pọ̀jù fún mi láti mọ ṣẹ́ lóṣooṣù mo ti rò pé òkè ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ sọ ká dẹ̀ tán àdéhùn ṣe bàbá yìí máa ṣe
mo dẹ̀ come up with an idea pé okay o ká tẹ̀ ọkọ̀ yọ ẹni tó jó ní dúró yẹn ká yọ kúrò láàrin wa náà kémi àti ká máa deal directly ẹ̀yin ṣàlẹ̀ lọ́kọ̀ èmi dẹ̀ ni mo gbọ́kọ̀ àwìn lọ́wọ́ yín ká jọ máa deal directly ká yọ òun kúrò because kò ń ṣòro ní mọ́tò kò sí ẹ̀gẹ́gẹ́ tó fi ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi ni mo fẹ́ sanwó kò ń ṣòro fẹ́ bá mi san ọmọ báyọ̀ wáṣẹ́ ni wọ́n kì í bá yẹn ṣe so ó dẹ̀ ti bó ṣe rí nìyẹn mo wá pè yín gẹ́gẹ́ bí ẹni tó ní ọkọ̀ àdẹ̀ni mi tí mo gbọ́kọ̀ lọ́wọ́ yín kájọ kádẹ̀jọ sọ ní ìtùbí ìnùbí ká mọ bó ṣe máa lọ wọ́n sọ fún yín pé ókè o bó ṣe lè rọ̀ mí lọ́rùn sí yìí nìyí 1 million naira tẹ́ ní pé kí n máa san tàbí tájọ ṣàdéhùn kí n máa san lóṣooṣù tẹ́lẹ̀ yẹn kò lè rọ̀ mí lọ́rùn kò síbi tí mo ti fẹ́ rí 1 million naira kò síbi tí mo ti fẹ́ rí 1 million naira kágbà kí mo ti kọjá àyè kágbà kí mo ti ṣàṣejù mo ti gbọ́ kùkù òjòdó mi inú agbádànù because gbogbo nǹkan tó wà lọ́kàn mi tẹ́lẹ̀ náà ni pé àwọn alára wa tí a máa ń ké pè lórí ẹ̀rọ ayélujára bọ́rọ̀ bá rí bákan tó fẹ́ sapá kan jẹ̀mọ́ tí wọ́n dẹ̀ máa ń jẹ́ wa pé bóyá tá a bá ń rí wọn ké pè pé a máa rí wọn dé bá nígbà tá a dẹ̀ rí wọn dé bá mọ́ torí pé ọ̀fọ́n ti tọ̀gbẹ́ gidi ó ti di kónkálukó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní oko kí ni mo wá fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe àwọn social media náà ni mo gbọ́kànlé tí mo fi lọ gba mọ́tò yìí láwìn kò sí pé bóyá mo ní owó kankan bí nǹkan tí mo ń retí àwọn social media àwọn alára social media náà mo gbọ́kànlé àtọ́ dẹ̀ ti di pé wàhálà ti wà nílẹ̀ tó di pọ́kọ̀ ọ̀fọ́n ti tọ̀gbẹ́ gidi ó kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní tó di kónkálukú wa gò fẹ́ rí wa ojúmọ́ ibo ni mo ti wá fẹ́ rówó san ibo ni mo ti fẹ́ rí 1 million naira lóṣù mo dẹ̀ pè yín gẹ́gẹ́ bí ẹni tèmi àti ẹjọ́ lọ́rọ̀ pé ókè bó ṣe rí rè kó ṣe pé bóyá mo sá fún yín òun náà ṣe pé bóyá mo gbé mọ́tò yín sá lọ ṣùgbọ́n 1 million naira àtàjọ sọ yẹn mi nílẹ̀ láǹfààní àti máa san owó yẹn ní 1 million naira lóṣooṣù mọ́ ẹ bá mi dínkù ẹ bá mi já wálẹ̀ at least tó bá wà ní price tó rọ̀ mí lọ́rùn màá lè mọ̀ mo fẹ́ máa sáré ẹ̀ káàkiri jálàmbá ẹ̀ káàkiri èyí máa ń gbìyànjú àti jẹ́yàn náà nìyà kò ń ṣe pé bóyá kí n necessity ní mọ́tò kò ń ṣe pé ṣé òkè bí tí mo bá badé lẹ́ni yìí sí ṣé kí wọ́n máa gbọ́ kàdà kiri àbí kí n máa fẹsẹ̀ ní kiri ṣé ẹ̀ ló wá pè mí ṣé bí tí mo badé lẹ́ni ṣé kí n máa gbọ́ kàdà kiri àbí kí n máa fẹsẹ̀ ní kiri ló wá pè mí ẹ̀ wá ń threaten mi lórí kíni lórí kí mo gba mọ́tò. Kí lójú mi rí ọ̀nà 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 àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa ra mọ́tò oníkálukú wọn náà ń gbà láwìn ní àmọ́ náà tó máa fi sanwó wọn tán ẹni ọkọ̀ òní mọ̀ kí ló yẹ sí gbogbo nǹkan tèmi máa yàtọ̀ kí lójú mi rí ọ̀nà kí lójú mi rí ọ̀nà àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa gba mọ́tò láwìn àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa gba mọ́tò láwìn oníkálukú wọn ṣe ń sọ́kò sáni tó mọ̀ kí ló dé irú àwọn ìyàwó ni mo bá dòwò pọ̀ ìyẹn ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ẹ̀bọ̀ náà ló ń gbìyànjú wọ́n máa ga ẹ̀bọ̀ ló ń gbìyànjú àti dé yẹn kí ló dé ń ṣe báyìí fún mi kí ló tọ́ ọmọ ẹ̀dá ń ṣe báyìí fúnra wọn náà kí ló dé à máa ń ṣe agbá àtọ́ pé kí ìṣọ́lọ́ lójó dá gbogbo wa ẹ̀yin ní wà nípò àti ràn mí lọ́wọ́ lẹ́yìn nìyẹn ẹ ṣe ẹnikẹ́ni tó wọ́n tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ kó tọ́jú ẹ̀ náà ló pé náà ẹ wà nípò àti ṣèrànlọ́wọ́ fún mi lẹ́yìn nìyẹn ẹ̀yin ẹ ṣe kí wọ́n nǹkan tó lọ́ máa ṣe kó ṣe pé bá mo ní mi ìsanwó yín kó ṣe pé bá mo gbé mọ́tò yín sá lọ but at least ẹ fún mi ẹ jẹ́ ká padà tó àdéhùn ṣe kẹ́ fún mi ní condition tó máa rọ̀ mí lọ́rùn ẹ ká padà tó àdéhùn ṣe kẹ́ fún mi ní condition tó máa rọ̀ mí lọ́rùn so that àti máa san owó yìí kò ní lè ní mí lára àwọn nǹkan tí mo gbọ́kànlé láti máa fi san owó yẹn tẹ́lẹ̀ tí mo fi ṣàdéhùn 1 million naira àwọn nǹkan yẹn ò bọ́ sí mọ́ àmọ́ lára àwọn social media wà lára àwọn tí mo gbọ́kànlé pé kò sí bóyá fẹ́ jẹ́ lábẹ́ àkóso bí sí wò orí tó bá ti rí pé bóyá oṣù ń parí lọ tí n bá ké gbàǹjarè tí mo ké pè wọ́n pé ẹ̀yin alára wa o same account o lórí ọ̀rọ̀ ọkọ̀ àwìn tá a gbà nǹkan mo sì fi tó àwọn náà létí kó tó ní pé mo wá tọrùn bọ̀ mo fi tó wọn létí náà mo fi tó wọn létí àbí ṣé mi fi tó yín létí kó tó ní pé mo wá tọrùn bọ̀ gbogbo nǹkan tó di wàhálà sí mi lọ́rùn yìí ni nígbà tí ò dẹ̀ ti wá rí mo èrò mọ́ tó ti rí pé ọ̀fọ́ ẹ̀ ti tọ̀ ọgbẹ́ gidi òun kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀ dání tírélà ti gbàrin àwọn àti wọn kọjá lórí social media kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe ẹ̀yin náà ẹ bá mi wò náà kí ni mo fẹ́ ṣe bó ni mo ti fẹ́ máa rí 1 million naira lóṣooṣù bó ni mo ti fẹ́ máa rí 1 million naira lóṣooṣù ẹ̀yin náà ewu náà ẹ bá mi fi sí consideration eléyìí ń fà mí ẹ̀yin ń fà mí àwọn social media náà tún fi mí ṣe ẹ̀kí mo gba mọ́tò àwìn ní ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó lu síta ọ̀rọ̀ tí ò yẹ kó lu síta ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó hàn sí wọn ilé ẹ̀rọ ti jẹ́ kùtù onílòdò ọ̀rọ̀ tí ò yẹ kó hàn sí wọn rárá tí ò tiẹ̀ kẹ́ni ẹ̀kan mọ̀ ẹ̀yin náà wo kí má gbọ́dọ̀ jáde ń sìn kí wọ́n ti jẹ́ má gbọ́dọ̀ rí mi inú mọ́tò àwọn apariwo ló ń kà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kó mọ̀ ẹ̀dá mọ̀ ṣe ra wọn lélẹ́yìí mo tún wá finú tẹ́ ẹ̀yin náà mo tún wá tẹ́sì yín pé òkè gẹ́gẹ́ bí ọmọ èèyàn ṣe èèyàn ẹ ṣe pé bóyá mo fẹ́ sá lọ kékeré bóyá mo gbé mọ́tò yín sá lọ kékeré bóyá mo sọ pé mi ìṣẹ́wó yín mọ́ wàhálì ayé kájọ jókòó kájọ wọn báyìí fẹ́ ṣe ní gentleman agreement láàrin ara wa sí ìtọ́ ipá agreement aláàkọ́ tá a ṣe yẹn ó ti fail which is not actually my fault it's not totally my fault like that but wọ́n ti rí bó ṣe fẹ́ rí nìyẹn èèyàn máa ń gbọ́kànlé nǹkan mi gbá mi tí ó dẹ̀ ní work bẹ́ẹ̀ ṣe rò so ìgbà tí ó dẹ̀ ti work mo yẹ rò bẹ́ẹ̀ yẹn the only thing the next thing tá a lè ṣe náà ni pé ká tún wo nǹkan mi ìta bá tún lè ṣe ìyẹn next line of action
wọ́n wá ní pé kí a máa ṣépè fún mi kí a máa tírẹ́tì mi eléyìí tírẹ́tì mi lápá tún náà tún tírẹ́tì mi lápá sí àwọn èèyàn náà wọ́n gbọ́dọ̀ rí mi lórí social media wọ́n gbọ́dọ̀ rí mi ń ta ariwo go and pay your gbèsè náà wọ́n máa pa ló ń kà kí ló dé ẹ bá fi lè sún mi débi pé bóyá mo bá lọ gbẹ̀mí ara mi agbára mo bá lọ sẹ̀yìn kan tí ò dá fúnra mi ẹ̀yin ní kíjọba mú wọn tẹ bá fi lọ sún mi débi pé bóyá mo bá lọ ronú para mi agbára mo bá lọ sẹ̀yìn kan tí ò dá fúnra mi ẹ̀yin ní kíjọba mú wọn sọ mi lè gbé mọ́tò lé ilẹ̀ 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 mi lè gbé mọ́tò ilẹ̀ mi lè gbé mọ́tò ilẹ̀ tí wọ́n tún padà lọ́mọ ẹ̀gbọ́n kadà ní ẹ ṣàánú mi yín náà bá mi fi ọ̀rọ̀ ra yín wò ẹ bá mi put into consideration ẹ jọ 200,000 ni mo lè láǹfààní àti máa sẹ́ǹsì because gbogbo nǹkan tí mo gbọ́kànlé tẹ́lẹ̀ àwọn nǹkan tí mo gbọ́kànlé àwọn èèyàn tí mo gbọ́kànlé àwọn alára wa láàrin orí social media náà wà láàrin wọn tí mo gbọ́kànlé pé bóyá máa lè mọ ẹ̀yọ̀ sí wọn lọ́rùn tó ṣùgbọ́n ti fẹ́ parí láti máa rí owó yẹn kó jọ pé 1 million naira kí n lè mọ rí san fún yín gbogbo ẹ̀ kò sí kankan kò sí àárín àwa àwọn gan ògùn mọ́ ń sìn àárín àwa àti wọn gan ògùn mọ́ ń sìn ẹjọ́ 200,000 ní màálè láǹfààní àti máa san báyìí ẹjọ́ ẹ máa bá mi tún rò náà ní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bàbá dílà ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yà lára àwọn ẹjọ́ àmì bẹ́ẹ̀ bàbá dílà àdìsí ẹ̀ṣà lè ṣèkan orí ẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá lè bá wa dáwó jọ láti fi san gbèsè tá a tọrùn bọ̀ ẹ̀ṣà tún lè bá a bẹ ní tá a jẹ lówó pé kó ṣàforíjì owó yẹn at least mi sọ pé kàn bùn mi kò sí pé bá mo sọ pé bóyá kàn bùn mi lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ mi ìdẹ̀gbé mọ́tò wọn sá lọ kò sí gbàgbọ́ àtàn pé mi tí mi ní yọjú sí wọn mo kàn lè má gbé mọ́tò dání ni because wọ́n ti sọ pé àwọn fẹ́ gbà lọ́wọ́ mi lè tí ò dẹ̀ mi lè gbé mọ́tò yìí lẹ̀ mi lè gbé mọ́tò yìí lẹ̀ ṣàánú mi mi lè gbé mọ́tò yìí ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bá a sọ̀rọ̀ kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù ọjọ́ ló ń pẹ́ ìpàdé ìjìnlẹ̀ ìgbà mélòó ló máa fi pé kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù kó jọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi bá àwọn mọ́tò sọ̀rọ̀ kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù kó jọ torí Ọlọ́run kó jọ kò sí pé ó wù mí náà láti ṣe báyìí àbí bóyá mo ní lọ́kàn láti sọ wọn di mọ̀kùmọ̀kù àbí nǹkan kan ṣùgbọ́n nǹkan ti rí bó ṣe rí yìí nǹkan tí bó ṣe rí ayédèsí bò mí mọ̀ kọ́ ṣé wàá tún máa padà gbọ́ kàdá káàkiri ẹ ṣàánú mi ẹjọ́ ayé tí mo yí mọ́ mọ́tò ẹ mẹ́jọ tó padà mọ́ ẹgbọ́ kàdá káàkiri ẹni dèrò ẹ̀yìn ẹjọ́ ẹni dògbò tí forí adé gbọ́ kàdá káàkiri ayé ẹ ṣàánú mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ bàbá dílà ẹjọ́ ẹ bá mi bẹ̀ bàbá dílà ẹjọ́ ìrànlọ́wọ́ ẹyọ kan tó kù tẹ́lẹ̀ bá mi ṣe ń sìn ní pé kẹ́ bá ń bẹ bàbá dílà ẹjọ́ ẹ bá ń bẹ bàbá dílà 1 million naira yẹn kò síbi tí mo ti fẹ́ rí nǹkan tí mo gbọ́kànlé tẹ́lẹ̀ náà ni pé màá máa tọrọ owó lórí social media tó ṣùgbọ́n ti fẹ́ parí pé màá máa fi kún ìwọ̀nba tí bá rí so that màá lè máa rí 1 million naira yẹn sọ ṣùgbọ́n gbà tó ti tọrọ ti rí bó ṣe rí ṣe ayé àwa àtàwọn ará social media ògún mọ́ ojú tó bá sì dilẹ̀ dìrò rẹ̀ sọ ẹ ṣàánú mi ẹ bá mi bẹ̀ bàbá dílà kí wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ bàbá dílà kí wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ mi ẹjọ́ bá mi bẹ̀ bàbá dílà wọ́n mọ̀ forí adégúnlẹ̀ kọ́ mọ̀ forí ẹwà gúnlẹ̀ gbàgede ẹjọ́ ẹ bá bẹ̀ bàbá dílà ẹ bá bẹ̀ wọ́n ẹjọ́ tó yọ lọ ẹjọ́ bá mi bàbá dílà torí Ọlọ́run ẹjọ́ ẹ ṣe lè fún mi pé kàtàkùn mo bá jábúrò yín tó ń gbìyànjú àti ga tó ń gbèrò àti gòkè ẹ níbẹ̀ kì í jábọ̀ ẹjọ́ ẹ̀yà lára ẹjọ́ bá mi bàbá dílà ẹjọ́ torí Ọlọ́run ẹ sì ti pọ̀ jù.